Some people do ask me, if Muhyiddin comes today, will you accept him? He's a man. I'm not God. I will embrace him. See, this morning the house is there. I don't know where the location of the key. I don't know. If he comes today, he is welcome. If I didn't welcome him, I'm not lovers of God. That means I'm wicked. That I'm not following what I'm preaching. If he comes today, he is welcome. There will be slight gap. But he is welcome. I will welcome him. How are you? How do you do that? How is your work? Welcome. What do you want to do now? Okay, take this 200,000. Go and add it to what you have on ground. Hallelujah, Dada. Hallelujah. That's what they call love. Christ died for we the ungodly. That means mo rí fídíò tó yẹn wọ́n ṣe àwọn ẹ̀ṣẹ́ ìpínlẹ̀ náà mo rí bàbá iṣẹ́ fún tẹsímọ́nì òpin ọ̀sẹ̀ méjì yẹn ni orin mi wọlé fèmí tẹ́mi wá gbé yẹn fún mi ṣé ẹ̀gbọ́n mi pẹ́ ń sọ pé lómi ò gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn pé ṣé àtọ́lájọ́ pé tẹ̀lé ṣé dísẹ́mbà kan àbí jẹ́nẹ́rì lè wá. Bàbá ń sọ pé àwọn èsì wòlíì ò pé ṣùgbọ́n àwọn gbàgbọ́ pé tí oṣù máa ẹṣẹ́ bẹ́ẹ̀ gbé láàrin ẹsẹ̀ oṣù ọkùnrin Ọlọ́run bíbélì mi rè Ọlọ́run alàyè mọ́ ó pé 2 weeks aṣẹ́ àmì iṣẹ́ mọ̀ ẹ̀nà tó pè mọ́ pé ta lé kan ọjọ́ àtàṣọ ìmú bá wọn ta ó fún mi lówó ìyá yìí máa gbélé lọlé ọ̀dọ́ máa fi jáde tàkùnrin yẹn wà bẹ́ẹ̀ bóun ti wọlé nù kò tún wá wọlé lásán ó tún bá bọ́ọ̀sì fẹ́ẹ̀tì mi wọlé so bọ́ọ̀sì yẹn wá pé méjì mo ní àwọn bàbá yìí lóòótọ́ wọn ìṣèwọlé Elizabeth àṣẹ ń bẹ lẹ́nu wọn àtọwọ́ ibi láti tó ń ṣàwádà sá ṣòkò sí alágbẹ̀dẹ ọ̀run tó bá ti sọ báyìí ó ń wá ní wà dára èmi ló kù tó bá ní lọ sí báyìí ní ọwọ́ Sogoti bàbá wọn lọ sí ọyá ìgbàdúrà fún bàbá ti sọ ẹ bá pàpà ìnáyẹ ká lè gbọ́ tá à ń sọ ẹ rà mà ẹ rà mọ́mì ẹ rà mà no ma ẹ wá jókòó mà seriously. No problem. Bàbá mi no problem. Ṣé rí ìgbàgbọ́ tó máa ń ṣiṣẹ́ nígbà mi? Bó ṣe ń sọ lẹ́yìn pé wòlíì oṣù tó parí ẹ̀rí. Wọ́n sọ bíi pé wọ́n ti láwọn kan tí ó ra kìíní yẹn. Ẹni oṣù tó parí wọn wò ní wà ní ọ̀dọ́ mi. Bẹ́ẹ̀ mi ṣe darí mi ni. Ọlọ́run. Torí ṣẹ́rí ká ní ìjọ yẹn ká lè ní gangan ní owó mo fi Ọlọ́run nínú àṣẹlẹ̀ ọjọ́ yẹn ní òkè màá lọ ra mọ́tò màdánù wa. Ìgbàgbọ́ tèmi náà wá síkì mọ́ wọ́n ń sọ ní amen ní ilé gbọ́dọ̀ wọn lọ́dún mọ́ ní ẹ̀kí bàbá yìí kí ni ẹni sáré rí ìrọ̀ ni. Mo ṣe wá náà ni wọ́n rí lọ ni. Inspiration mo ṣe jáde sí owó èyí sí ẹni tó jẹ fọkàn sí táwọn ayé ń fẹ́ gan ló dẹ̀ ìmáàjì ẹ̀jẹ̀ fún lọ́wọ́. Bọ́lá náà ti máa ṣe. Ṣé ẹ̀mú ní ẹgbẹ́ ó màdá mi ẹgbẹ́ mọ́ wá last. Ẹ ṣé bàbá. Àwọn nǹkan tó ti sàkíyèsí. Ẹ ṣé onímọ̀ last. Màdámù yẹn ni wọ́n mú wá last. Ó ti kọ́kọ́ wá. Wọ́n dá padà. So
ẹ̀yin tí wàá kó níbi tẹ́ wá ní ẹ wá lọ bá wọn ní eré àbí tó ń jókòó sí ṣé kọ̀sẹ́nì kan fẹ́ bí wọ́n wá ní náà ìgbà yẹn ló tún fẹ́ padà wá nílé. náà mo ló wá dé orí láì yẹn last. àwọn ẹ̀dẹ̀ wá sùrùbò. olúwa tó dá sí láì yẹn. wọ́n lè ti dúró pé yóò sábà lóògbà. nǹkan tó nǹkan wá múwèé bọ̀ wá fún ó múwèé bọ̀ wá. Pẹ̀lú ìgbàgbọ́. Jẹjẹ máa pè kò bá má rí mi lénìí. Fún ọ lè tẹ́ ìgbé ẹsẹ̀ ń dùn wọ́n tó. Ibi táwọn yẹn ti ń rọ́pọ́n fẹ́ rí wọn. Kò ní dọ́kàn tèrò mọ́ lẹ́nu. Wọ́n jẹ́ máa lọ lé. Kódà torí ẹ̀ mú fi lọ bá mọ́mì wa nínú mọ́tò yá. Èyí náà bá mi dá sí gan. Ìdàgbà kò ní tán lọ́wọ́ yìí. Àdúrà mi fún ẹ ni pé sọ́rí kò ti di bàbá àjọ. Àdúrà mi fún yín ni pé pẹ̀lú aṣọ agbára lórí Jésù. Ìmọ̀ ya máa ga sí. Èmi tó bá fà báyìí ní orúkọ Jésù ọwọ́ àmọ́. Ètò bá sọ pé o fẹ́ Ọlọ́run níbẹ̀. O ní ráhùn bá. Wọ́n ní gbé ẹ pamọ́ bèrè. Wọ́n tó wá ní gbé ẹ pamọ́ kan pa ẹ́. Iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ máa tẹ̀síwájú. Gbogbo àwọn tó ti wà láyé lórúkọ wọn ò bàjẹ́ Ọlọ́run lórúkọ yẹn. Mo ṣe fẹ́ dídì kan. Mo ṣe fẹ́ kórìbẹ̀ fún mi. Jesus name I pray. Amen. Fọ́sàn tí màá rí ní o. Àti máa wọ̀ wá sí pé. Fọ́sàn tí màá rí omi ní kẹ́nà ni. Mi rí bàbá mi àwájọ wà ní. Fọ́sàn tó máa rí mi náà. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. Fọ́sàn tí màá rí ní àtàwọn mi náà. Wọ́n lè jíjọ́ sọ̀rọ̀ pẹ́ o. Àwọn jíjọ́ sọ̀rọ̀ pẹ́ o. Lásìkò program late mú ìdíni àwọn obìnrin tó kù. Ẹ̀ka máa ń pè ní péjú arúgbìnrin ìyàwó mú ìdín. Ìyàwó mú ìdín arúgbìnrin. Aládé tó ní kéwòn àwọn náà fa èmi wọ tẹ́tà ń jọ sùn báyìí. Ọdún náà lọ́hùn kọ́ lọ́ba àwọn kẹwọn. Ọlọ́run adúró sí i. Àbí sísè Sátaiwo owó ẹ̀yẹ. Àwọn journalist náà ń bò. Ǹjẹ́ wọn kì í ṣeré wọn kì í ṣe tẹ́lá? Wọ́n máa ṣe lẹ́kọ̀ọ̀kan. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìyá mi náà ni màmá títí wọn òun ni bàbá Pẹ̀lá tẹ̀lé. Màmá tí wọ́n lè gbọ́n bàbá Pẹ̀lá ló gbọ́ ọyàn lẹ́nu bàbá ló ṣe máa ń bẹ̀rẹ̀ so àwọn tó ní máníjà Wáìkì Àjàó tó ń kọrin. Àwọn tó ń máníjà ìjọba. Ẹ pè fún wa sá. Jóòlì tí it's good to see you today. Àwọn bàbá ṣe á ní. Bàbá ṣoko tí. Alágbẹ̀dẹ ọ̀run. Alágbẹ̀dẹ ọ̀run. Wọ́n máa ṣiṣẹ́ lọ sí Canada. Amẹ́ríkà. Èyí náà máa tó ń bọ̀ ní lágbára lọ ìlú ògbónú. Wọ́n máa pààyà láti bò. Láti kù. Ó sábọ̀ láti mọ̀. Ẹ mọ̀ Ìbàdàn ni wọ́n Ìbàdàn mọ́. Àbúrò mi ọ̀gẹ̀ fún Ìbàdàn lẹ́yìn wà báyìí. Ẹjọ́ wọn lọ́tẹ̀ èkó ni. Ó ní wọ́n wà. Wọ́n fi mọ́ Ìbàdàn náà. àbúrò mi ní alójú sàlámù. So èkó lè ṣe bàbá yìí. Ẹ máa bọ̀ Ìbàdàn láti Ìbàdàn lò. Kò tí ì ní wá. Ẹ máa bọ̀ báyìí aláàjì ẹ̀ máa bọ̀ báyìí. Ojú báyìí mo ti sọ báyìí. Ẹ máa bọ̀ Ìbàdàn. Ó ti parí. Ó ti parí. Àní olúwa náà á fọ̀ ní Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. olúwa fọ̀ ní ayé mi. Bẹ́ẹ̀. Mo ti dé tẹ́lẹ̀ láti ní bọ́. Bàbá mi. Bàbá mi ṣe fún mi lẹ́nu ìtọ́jú sórí mi àti. Óyá. Ọ̀yá fún mi lẹ́nu. Kéèdà. Mo kàn fẹ́ óyá bàbá ẹ̀kọ́ kí àwọn èèyàn kẹ́ ẹ̀ tó máa lọ. Ẹ kí àwọn èèyàn lórí kíní. Kéèyàn máa padà àwọn èèyàn bá dúpẹ́ lọ́wọ́ wọn. Mo tún dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ̀ ń dúró ti Àgbàlá Gabriel. Gbogbo ẹni tẹ́ ẹ̀ dúró ti Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel kọ́lẹ̀ lóru tí Ọlọ́run wà nítorí pé láti ara Àgbàlá Gabriel ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ìtúsílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí ìgbéga, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣoríire láti ara wọn. Ṣé mọ̀ pé Mùsùlùmí lèmi? Gbogbo yín rẹ̀ dẹ̀ mọ̀ bí mo ṣe ń bú àwọn àáfàá kọlọ̀rọ̀ sí, àwọn wòlíì kọlọ̀rọ̀ sí tán fẹ́ balẹ̀ ara wọn jẹ́ láìsí ilé ayé tiwa. Ṣùgbọ́n tá a bá wá ń bú àwọn tí ò ṣe dáadáa, tá a bá tún wá lè pọ́n àwọn tó ń ṣe dáadáa lé. Kí ni a ṣe fẹ́ mọ̀ yàtọ̀ ẹ̀? Wọ́n kàn rí àwa náà bí èèyàn lásán ni. Ìyẹn ni ó fà á tó fi jẹ́ pé mi kì í jìnnà sí Àgbàlá
Gabriel pàápàá jùlọ pẹ̀lú oore tí Àgbàlá Gabriel ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ colleagues mo máa ń dúpẹ́ lọ́wọ́ wọn colleagues mi nìkan pẹ̀lú ẹ̀kọ́ ni wọ́n á sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni Àgbàlá Gabriel ti sọ̀rọ̀ fún so Àgbàlá Gabriel kọ́ ló tún wá ń sọ̀rọ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ Àgbàlá torí gbogbo ìgbà ní Àgbàlá Gabriel máa ń pariwo pé èmi kọ́ ni fún yín lówó àwọn tán nífẹ̀ẹ́ mi ni wọ́n ń ṣe fún yín o pẹ̀lú kò ní tán lọ́wọ́ ti yín náà o kò ní tán lọ́wọ́ ti yín o kò ní tán lọ́wọ́ ti yín o mo gbàdúrà kan nígbà tí mo wá bí last Àgbàlá Gabriel testifies ṣùgbọ́n mo tó wá àdúrà kan tí mo tó wá fẹ́ gbà sí ni pé bọ́ọ̀sì tí mo bá lágbàlá yìí ò tó kò tó ẹ̀yin ará diaspora torí ìtọ́lọ́run sẹ́yìn kókè tí tara mi mo tọrọ yẹn nígbà tí ó bá pọ̀ yóò lè kó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá láti wá jàǹfààní tẹ̀ ń ṣe torí pé ẹ̀yin ilẹ̀ ń ṣe tá a bá ń parọ́ tán ara jẹ ló pé ẹ̀yin ilẹ̀ ń ṣe o kò wá ní tán lọ́wọ́ yín kò ní fìgbà kankan fẹ́ ẹ̀ tán ẹ̀yin tẹ̀ wà lamẹ́ríkà gbọ́ pé olórí oko ṣe ń lé àwọn èèyàn ẹ̀ ní sínú àwọn tí wọ́n lè wá wọn tó wá ní fi yín tẹ́lẹ̀ mọ́tò wá sílé wa wọn ní fi ẹrù yín ránṣẹ́ sí wa ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò àwa náà wọn ò ní gbé wa pakẹ́ tó lé o Àgbàlá Gabriel nílẹ̀ mọ̀ wípé ẹni tó bá ṣe dáadáa wọn máa ń ní ọ̀tá gan torí wọn ó jẹ́ ọ̀tá àwọn tí máa ń ṣàìdá yẹn so ìṣọ́ àti ààbò ti Ọlọ́run àti àdúrà àti yín náà àti ìṣẹ̀dá àti yín náà kọ́mọ̀dé kí apá ọ̀tá ọ̀tá àti jẹ àti mu àti ná àti lò kí Ọlọ́run nínú màá ní kó máa bá wọn bọ̀. Lénìí mo tó gbà pé tuntun lọ́lọ́run mo tó gbà pé Ọlọ́run bẹ́ẹ̀ mi tó wà torí tó sojú mi lónìí ẹ̀dẹ́rù bà mí ẹ̀rù tó sì dábàá mi ni pé ókè Àgbàlá Gabriel dìde lóun fẹ́ kẹ́ni kan mú 200 lọ́dẹ lónìí lákàtà ti parí ìsìn òun fẹ́ kẹ́ni kan mú 200 lónìí ókè gbogbo ẹni ọmọ àjọ fẹ́ wá lọ máa wá ẹni tí ò ní ṣe ṣé ẹ mọ̀ wípé ó túmọ̀ sí pé ẹni tí ò ní ṣe ò pọ̀ ní ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel Àgbàlá Gabriel gangan fúnra ara rẹ̀ ní màmá yẹn o ṣùgbọ́n ó lé ní 1 hour tó fi wá àwọn èèyàn káàkiri pé ẹni tí ẹ máa mú tí gbogbo ayé máa wò pé ó ní ìrànlọ́wọ́ àti ti rí so ìgbà tí wọ́n wá eventually mú àwọn kan jáde ẹni tí Ọlọ́run wá tìtorí rẹ̀ ní kí Àgbàlá Gabriel ó sọ̀rọ̀ yẹn ó wá jáde nígbà tí àwọn bíi 4 ti wà lórí ìlà ó wá jáde wọ́n tó wá àwọn èèyàn tó wá dá padà nígbà tí wọ́n dá padà tó wá lọ jókòó àwọn èèyàn ti wá pé wọ́n àti rí 6 tẹ́pà méje àti rí 6 so ìmọ̀ tó ti Àgbàlá Gabriel wá bá pé kí ni ẹ fẹ́ ká kí lè rò bá fi lè yẹjú kí ní nítorí wọn tó mẹ́fà wọn ní níta ẹbí mọ̀ pé a fi lè yẹjú ẹ̀ ni pé ẹ jẹ́ kí wọ́n kọ no sí 5 kí ẹ̀kẹfà ọ̀jẹ́ yes kí wọ́n lọ mú kọ̀ọ̀kan tó bá mú yes òní kẹ́ fún lówó yẹn bọ́ bóyá Àgbàlá Gabriel fún wa rí bí ẹni pé yóò jọ tẹ́tẹ́ nǹkan tó ga wọ́n ti kọ́ fún níta Àgbàlá Gabriel níbi tá Àgbàlá Gabriel tó tún lọ fún bẹ́ẹ̀ ṣé ẹ̀ ti kọ́ fún níyẹn tán Àgbàlá Gabriel wá lọ sí ibẹ̀ yẹn níbi ní ẹ̀yìn pátápátá lóbìnrin yẹn tó kò sí wọ́n wá lọ síwájú rẹ̀ pé tí ẹ̀yin ò lẹ́nì kankan bí ẹ̀yin ò lẹ́nì kankan rárá wọ́n ní kíní kan ní wọ́n àyẹ̀wò tó kí wọ́n àyẹ̀wò tó lè dìde láti ibẹ̀ yẹn dé iwájú tó tọ́ tẹ́kì ẹ̀ ń ta ẹ̀ wọ́n àyẹ̀wò ló wọ àgbò yẹn lá ṣùgbọ́n pẹ̀lú àbálọ àbábọ̀ rẹ̀ mẹ́wọ́ iye àwọn ọmọ kéékèèké tí wọ́n dìde àṣé Ọlọ́run ti gba àdúrà ọmọ yẹn kó tó kú òun lé òun ló kó sí Àgbàlá Gabriel lẹ́mìí tábàlá Gabriel fi ní òun fẹ́ fún ẹni òun fẹ́ kẹ́nìkan mú 200 lọ lónìí tó dẹ̀ wá ṣe títí tí Ọlọ́run fi wá mú ẹni tó rán sí yẹn gangan jáde láàrin àwọn 7 gbogbo àwọn ọmọ kéékèèké tó wà ń bí ó máa yẹn ni wọ́n máa ń fọwọ́ kàn kó débi pé Àgbàlá Gabriel náà sọ pé yẹn tó sòjòrò ni pẹ̀lú nọ́mbà tẹ́ yẹn torí ó dàbí ẹni pé àwọn náà wọ́n ṣe fojú kà wọ́n tó rí pé yóò jù bẹ́ẹ̀ lọ torí gbogbo àwọn ọmọ yẹn ọ̀dọ̀ yá yẹn náà wá so ibi tí mo ti sọ wípé tí mo ti gbà pé ètò Ọlọ́run wà nítòótọ́ ó tó wá láwọn ibi tó wà torí ibi tí dọ̀tí bá wà ètò Ọlọ́run ní sílẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì ni wọ́n wú orí ní lẹ́yìn chọ́ọ̀chì bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ẹ̀wù chọ́ọ̀chì wọn èèyàn ni wọ́n gbé chọ́ọ̀chì yẹn lé lórí
òkú ọmọ wà mẹ́ tí wọ́n dẹ̀ fi tí wọ́n bá. ọ̀sẹ́ni kankan tó lè èmi ní omi ìmẹ́lòmí o ọ̀sẹ́ni kankan tó lè bá ara kankan fún mi ń báyìí èèyàn tọ́lọ́run ní tọ́lọ́run èèyàn tí èèbá ṣe tọ́lọ́run yóò máa náà máa pera rẹ̀ ní tọ́lọ́run àwọn ni wọ́n sì máa dájú àwọn ni wọ́n máa rówó gbàjù àwọn ni wọ́n máa lérò jù ṣùgbọ́n mo bá Àgbàlá Gabriel wípé pé lọ́wọ́ àwọn èlò tí wọ́n ń rí àwọn èlò tágbára wọn ká láti ràn lọ́wọ́ so àwọn mo wá bẹ Ọlọ́run fún àwọn èèyàn tí ó gbé ìjọ yìí ga torí táwọn èèyàn bá ń rí báyìí wọ́n bá ń lọ wọ́n rí tán gbà wọ́n ń wá tí wọ́n rí gbà ẹ rí i pé wọ́n máa wá sí i wọ́n máa pera wọn wá ni so nítorí pé iṣẹ́ tí wọ́n náà ń ṣe yẹn ò ní dúró dákòókò bí Ọlọ́run bá mi ran Àgbàlá Gabriel lọ́wọ́ nígbà tí bàtọ́ bá ti sọ̀rọ̀ kí Ọlọ́run yóò máa kọ́ mọ́lẹ̀ kí ìrànlọ́wọ́ fi náà pẹ́ aráàlú ẹ̀dá ẹ̀ yọ̀ǹda mi wọ́n máa bá àwọn ẹ̀gbọ́n mi àtàwọn kọ́lẹ́tì mi yòókù wọ́n máa bá yín sọ̀rọ̀ torí Àgbàlá Gabriel náà ni wọ́n ní iṣẹ́ lọ́bì kan ọ̀dọ́ mi tó padà bọ̀ èlò bẹ́ẹ̀ o èlò bẹ́ẹ̀ máa ní. bàbá mi ẹ ṣe ẹ kọ́ bá kí àwọn èèyàn kí àwọn èèyàn. mo kí gbogbo yín o ojú tẹ̀wọ́ wà ní ojú yín ò ní fọ́ etí yín ò ní di àrísì kíran lọ́wọ́ yín kò ní dúró gbogbo nǹkan tẹ́ rò tẹ́ fi ràn Àgbàlá Gabriel lọ́wọ́ tó bá pè láàárọ̀ tẹ́ ń dá lóhùn tó pè lọ́sàn-án tẹ́ ń dá lóhùn tó pè náà àrísì kíran náà ò ní dúró wọn ní fi fọ́tò yìí ránṣẹ́ sílé gbogbo èrè tó wà ní àtọ́jú owó àfèrè ilẹ̀ máa kún ní Nàìjíríà padà ẹ ṣe ìrẹ́kùnà lọ́wọ́ Àgbàlá Gabriel ó jíṣẹ́ yín gan ṣe mọ̀ pé èèyàn lè dá ṣe ẹ̀yìn aláàmì jẹ́ bá sọ̀pọ̀tẹ̀ báyìí náà máa dá ṣe ọlọ́wà dẹ̀ máa rìn náà lọ ẹ̀yìn ológun alátakọ̀ wọn ní pé ipa ìtọ́jú ìrìn tẹ̀wà l'Amẹ́ríkà ìyẹn fọ́kàn balẹ̀ bí agbára Ọlọ́run àti Jésù Kristi tí Àgbàlá Gabriel ṣe wọn ní oníkàn dípòdípò wọn á gbé wáyé ní ṣubú dáhẹ́tì ní ṣubú dípòdípò ẹ̀ máa dànù Olúwa máa gbé olùrànlọ́wọ́ kìkì fún ẹ̀dọ̀ ẹ sọ̀pọ̀tì ẹ̀ nítorí wọ́n wà ẹ mọ̀ mí dáadáa bọ́ mùsùlùmí látọ̀gbà ọlọ́ọ̀tẹ̀ tí wọ́n ṣe ẹ tí wà ní àwẹ̀ àti kírísítẹ́nì àti mùsùlùmí gbogbo àdúrà tẹ bá gbà lọ́tẹ̀ ló máa jẹ́ fún yín gbogbo àdúrà ló máa jẹ́ fún ẹ̀ní ṣubú ara ẹ̀ní ṣubú ẹ̀mí ìrànlọ́wọ́ Ọlọ́run á máa gbé ìdílé fún yín aláwọ̀láwà láàpọ̀ àtà ẹ̀dọ́ ó ní ìsọkó títí sọ fún yín kò sílẹ̀ bẹ́ẹ̀ ni pé àlọ́sàgbàlá Jésù àlọ́wọ́ kábúkábú àbá lọ máìkúrò tó pọ̀ bàdàn bọ̀ tí bọ́ọ̀sì bá pọ̀ lẹ́tẹ̀ẹ̀tẹ̀ sí ó yá táwọn ìlú ìsìn túra wọn jẹ́ ní bọ̀tì òun dúró di kí ẹ̀ bá dúró di òpó Jésù ṣe mọ̀ pé títí láíláí ni ó dẹ̀ mọ̀ pé èrè ẹ̀ ń bọ̀ lọ́kọ̀ọ̀kan Olúwa sọ pé mi á ṣàánú fún àwọn tèmi máa ṣàánú fún Àgbàlá Gabriel báyìí àsìkò àánú ẹ̀ ti dé torí tó ṣẹlẹ̀ lẹ́nu ní sọ́kò tí sọ fún wa lájọ́ wa mẹ́ inspiration ẹ̀ kàn wá ní ó dẹ̀bù kó fún ẹ̀kan ní 200,000 kò ní ẹ̀mọ̀ pé tó ń bá rí àtàwọn èèyàn olókè òkun wá sáré èrò dẹ̀ pọ̀ èèyàn mélòó ló fẹ́ mú dẹ̀ ní mi ìfẹ́ ojú ìṣáájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti tọ́ka wọn wà ní ìbẹ̀ but inspiration Ọlọ́run wá ẹ̀ tí ẹrù ló lọ ìmájì ẹ̀ tẹ̀rù gan wá láti rí Àgbàlá Gabriel ni ó wá láti pé ó ti bú ó lọ síbítù ó lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ ẹ̀wù bọ́lọ̀ sí wàá mú jáde lágbára Ọlọ́run ire tẹ́yìn lóró tẹ́lẹ̀ tẹ́ ṣe ń ṣe fún Gabriel bẹ́ẹ̀ náà lọ́lọ́ máa ṣe fẹ́yìn. Amen. bó ṣe máa rí nìyẹn o mo náà ò ní ṣubú ara kò ní ṣubú ẹ̀mí o gbogbo ọ̀gá tó lọ bá dẹ̀ fẹ́ ló máa ṣe fún bó ṣe máa rí nìyẹn o kàlá láwà lápò àti. Mo fi àsìkò yìí kí ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò àgbáláyé. Inú mi dùn láti wà bíbá yìí lọ́jọ́ tèmi torí Àgbàlá Gabriel mo kò máa ń rí wọn náà lórí social media gbogbo oríṣiríṣi kan tó ń ṣe kò dẹ̀ sí àfẹni tí wọn ò bá fi owó tán àbẹ́ni tí ó bá jẹ́ pé ó jẹ́ ọ̀tá